ilé-iṣẹ́ tàbí ṣọ́ọ̀bù tó bá kọ̀ láti gba owó àtijọ́ lọ́wọ́ àwọn aráàlú yóò di títì pa. Gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ondo ti sọ wípé òun yóò gbé ilé-iṣẹ́ èyíkéyìí tó bá kọ̀ láti gba owó náírà àtijọ́ lọ́wọ́ àwọn aráàlú, òun ó gbé tì pa. Olùdámọ̀ràn àgbà sí gómìnà ìpínlẹ̀ náà lórí àkànṣe iṣẹ́ Ọ̀mọ̀wé Doyin Ọdẹ́bọ̀wálé ló sọ bẹ́ẹ̀ lórí ètò tó ṣe lórí ìmọ̀ọ́máwòrán kan ní ìlú Àkúrẹ́. Ó ní ẹnikẹ́ni tó bá kọ̀ láti gba 500 naira àti 1000 àtijọ́ lọ́wọ́ àwọn aráàlú yóò fojú winá òfin. Gẹ́gẹ́ bí ohun tó sọ, ìnira tí àwọn ènìyàn ń dojúkọ lọ́wọ́ yìí ó mà pọ̀ gan ni lórí àìgbà owó lọ́wọ́ ara wọn láàrin ìlú. Ó fi kún wípé gbogbo àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Ondo gbọ́dọ̀ máa gba owó àtijọ́ ọ̀hún. Ṣáájú ọ̀rọ̀ Adébọ̀wálé ni gómìnà Akeredolu ti ìpínlẹ̀ Ondo ti kọ́kọ́ bá àwọn ará ìpínlẹ̀ náà sọ̀rọ̀ níbi tó ti pàrọwà fún wọn wípé kí wọ́n máa gba owó ọ̀hún lọ́wọ́ ara wọn. Akeredolu sọ nínú àtẹ̀jáde rẹ̀ wípé níwọ̀n ìgbà tí ilé ẹjọ́ tó ga jù ní ilẹ̀ wa tó ti sọ wípé ká máa ná owó ọ̀hún lọ títí ìparí ọdún yìí, ó ní kí ló ń ṣe àwọn aráàlú láti má gba owó ọ̀hún lọ́wọ́ ara wọn. Gẹ́gẹ́ bí ohun tó sọ, kò sí àǹfààní tí yóò ṣe fún àwọn aráàlú tí wọ́n ń kọ owó ọ̀hún. Ó ní ó lòdì sí òfin láti máa kọ owó ọ̀hún tó sì jẹ́ wípé ilé ẹjọ́ gíga ti tẹ́wọ́ gbà wípé ká máa ná owó ọ̀hún lọ. Àmọ́ ṣá o, ọ̀pọ̀ aráàlú ló ní àwọn ń kọ owó náà nítorí àwọn ẹlòmíràn ń kọ̀ láàrin ìgboro, àti wípé ààrẹ Muhammadu Buhari àti gómìnà CBN Godwin Emefiele wọn ò tí ì sọ nǹkan kan nípa ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí ohun tí àwọn kan sọ, wọ́n ní àwọn ilé ìfowópamọ́ kan kó owó náà sẹ́nu ẹ̀rọ wọn. Nígbà tí akọ̀ròyìn wa tó bá ọ̀kan lára àwọn òṣìṣẹ́ báǹkì sọ̀rọ̀, ó ní àwọn kó owó ọ̀hún sẹ́nu ẹ̀rọ ATM. Àwọn aráàlú tí wọ́n kọ́kọ́ gba owó ọ̀hún, ó ní wọ́n wá dá owó ọ̀hún padà nílé ìfowópamọ́. Wọ́n ní àwọn ènìyàn ń kọ owó ọ̀hún láàrin ìgboro làwọn fi wá dá padà sí ilé ìfowópamọ́. Ilé-iṣẹ́ tàbí ṣọ́ọ̀bù tó bá kọ̀ láti gba owó náírà àtijọ́ lọ́wọ́ àwọn aráàlú yóò di títì pa.